ọpẹ́ o wọ́n ti rí ẹni tó jẹ́ ọmọ òòjọ́ lọ́sibítù nípínlẹ̀ èkìtì. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì ti rí ọmọ òòjọ́ kan tó dàwátì níléewọ̀sán alábọ́dé tó wà ní òkè ìyìnmí nílùú àdó èkìtì lọ́jọ́ sunday tó kọjá. kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì joseph aribo ṣàlàyé fún àwọn oníròyìn pé ní kété tí àwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún làwọn bẹ̀rẹ̀ ìwádìí. ilé ìtajà ńlá kan sì ni ọwọ́ ti padà tẹ ẹni tó ṣiṣẹ́ búburú náà. ó ní nígbà tí ọwọ́ tẹ deborah ayẹni ẹni ọdún 26 ó ló jẹ́wọ́ pé nítorí ọ̀rẹ́kùnrin òun lòun ṣe hùwà náà nítorí oyún tí òun ní fún bàjẹ́ lóṣù kẹta ọdún yìí. deborah jẹ́wọ́ pé lẹ́yìn tí òun àti àfẹ́sọ́nà òun ṣe mọ̀mímọ̀ lọ́dún 2024 ló ti lọ sí united kingdom. ó ní ṣàdédé ni oyún tí òun ní fún bàjẹ́ lóṣù kẹta ọdún yìí. ìbẹ̀rù pé kí ọkùnrin náà má jẹ́ òun sílẹ̀ ló sì mú kí òun pinnu láti gbé ìgbésẹ̀ náà. ó ní ṣe lòun di aṣọ sínú bíi oyún nígbà tí òun wọ ọsibítù lọ́jọ́ náà bí òun sì ṣe dé ẹ̀gbẹ́ ìyá ọmọ ìkókó náà. yìí ni ó bẹ̀rẹ̀ sí ní bá ìyá àti ọmọ ṣeré nítorí òun gbọ́ èdè haúsá. bẹ́ẹ̀ haúsá ni ìyá ọmọ náà. ó ní bàbá ọmọ ìkókó yìí bẹ òun láti máa bá òun mójútó nígbà tí ó fẹ́ kúrò lọ́sibítù ibi tí òun sì ti ráyè ṣiṣẹ́ láabi náà nìyẹn tí òun sì jí ọmọ náà gbé nídàjí ọjọ́ sunday. àmọ́ ṣá iléeṣẹ́ ọlọ́pàá ti gbé ọmọ padà fún ọlọ́mọ tí wọ́n sì ti fi páńpẹ́ òfin mú deborah.